kábíyèsí ọba ọlọ́fà tìlú ọ̀fà ọba gbádàmọ́sí mufútáù ajagungbadé èṣùwọ̀yé kejì darapọ̀ mọ́ àwọn olówó tí ń fi ọkọ̀ báàlúù aládàáni ṣẹ̀ṣẹ̀ rìn. ìròyìn fi yé ni pé ọba náà ra ọkọ̀ ojú òfurufú kan tí àwọn olóyìnbó ń pè ní private jet. ṣé ẹ mọ̀ pé lásìkò yìí bá a bá ń lọ ìlọrin àbá ń lọ àbújá gbogbo ọ̀nà wa ló ti di rádaràdan. béwúrẹ́ ò bá sí lójú ọ̀nà àwọn eléríibú àwọn ọ̀tá wọn lè sá pamọ́ sínú igbó. bóyá nítorí náà ni bàbá ṣe rò pé jẹ́ kémi náà kúkú ra ọkọ̀ yìí nígbà owó wà àbí kí là ń fowó ọ̀hún ṣe. ṣé ẹ sì mọ̀ pé gbówó bá wà kò sí ní téèyàn ò lè dá lára àti pé àwọn olówó máa ń fẹ́ nǹkan rọrùn olówó yìí fẹ́ nǹkan pákáleke wàhálà èwo làbùrọ̀ mọ́ làbújá ká wá pẹ́pẹ́pẹ́ ní airport ká mọ̀ ranjú ká mọ̀ bẹ́ẹ̀ kí gbogbo èèyàn mọ̀ rí kábíyèsí o sóru òmu yín o ṣé ò ṣe yín o ṣé ò rẹ̀ yín o irú rẹ̀ ò sí. ṣùgbọ́n bàbá bá ti ní private jet ọkọ̀ aládàáni tiwọn báyìí ìrọ̀rùn òde láti máa rìn káàkiri. ẹni tí bá fẹ́ lọ ìlọrin yóò lọ ìlọrin bá fẹ́ lọ àbújá kíákíá yóò lọ àbújá. bàbá náà sì ní oríṣiríṣi àwọn ibùdó okòwò rẹ̀ ṣe mọ̀ pé olóhùn bàbá kí bàbá tó jọba àwọn gan-an làbá máa pè ní atọ́ba tẹ́lẹ̀ ẹni tó ti lówó rí. akí bàbá ò pé wọ́n kú oríire náà ẹ̀mí ò lu ọkọ̀ náà kò sì ní jáàmù kò sì ní ṣekú pa wọ́n. ẹ ṣeun o iléeṣẹ́ yorùbá report náà lákòókò wà. orúkọ tèmi sì ni ọmọ ìlú Block TV níléeṣẹ́ tá a ti ń gbóhùn sáfẹ́fẹ́ pẹ̀lú yorùbá report. ẹ ṣeun o ẹ má wá wá kiri lórí àwọn ìkànnì wa ẹ má fi wá lẹ̀ o ẹ má lé wa káàkiri ẹ ṣeun púpọ̀.